أعجوبة العسر داويم الله على سبيل سعادة سبيل رشد لأنامي سبيل فيه المفاذا صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. اللهم صل وسلم على عين الأكل التي تتجلى منها أروش الأكائك عين المعارف الأقوى من صراطك الأم الأزكام. آمين. اللهم صل وسلم على طلحة الأكب الحق كنز الأعظم إفادتك منك إليك يا إحاطة النور المتلسمي. صلى الله عليه وعلى آله صلاة تعرفنا بها إياه. آمين. آديات مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. إجا يوم النبي كمان كيو دي النبي لواي صلى الله عليه وسلم. وإلى روحي مولانا شيخ أحمد تجان رضي الله تعالى عنه. وشيخ الإسلام الحاج إبراهيم النياس ياس رضي الله تعالى عنه. وسلطان الأولياء شيخ عبد القادر كيلاني وجيلاني قدس الله سره. وإلى روحي مولانا شيخ محمد يوسف أبو وجي رضي الله تعالى عنه. وكذلك رسول العلم شيخ آدم عبد الله الألوري رضي الله تعالى عنه. ومفتي الكبير شيخ محمد كمال الدين الأدبي رضي الله تعالى عنه. ومربنا الأكبر مولانا الشيخ بابا أكباكيو يمي أجيب الله صورة رضي الله تعالى عنه. بسم الله يقول هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. mo fi gbogbo àwọn bàbá wọ̀nyí kí ìkàlẹ̀ gbogbo àwọn àlùfáà. gbogbo àwọn bàbá wọ̀nyí àfikàlẹ̀ wọn kí gbogbo àwọn àfáà. láti òkè dókè. láti òkè dókè. ọlọ́run kó jọ kó dákun kó jẹ́ àjọ láṣepẹ́. amiina. àlùfáà wa àgbà Siru of Lagos mo kí mo fi ọlọ́run kí mo fi Mawlana Sheikh Labibu kí ọlọ́run ní ma dá sí. àmín. Sheikh wa jíbọ́lọ́run sọ̀rọ̀ mo fi bàbá àgbà kí ó yẹ mí bàbá àlééfà mo fi wọn kí mo nígbàgbọ́ kí gbogbo àwọn àlùfáà àgbà kíkí wọn náà bẹ́ẹ̀ mo kí ọmọ ìyá mi dáadáa alálùbáríkèyàn. dàmàlọ́wọ́ hayatahu. àfáà ni wọ́n tí wọ́n yanjú al-Minhaji al-Mubarak amiru shabab. dàmàlọ́wọ́ hayatahu. mo fi bàbá wa àgbà lóṣogbo mo fi wọn kí bàbá mudir ọlọ́run jẹ́ láṣepẹ́. amiina. ẹ bá délé ẹ bá ń kọ́kọ́ ìyàwó yóò máa dá sí. àmín. àtẹ̀yìn àtàwọn ẹ ti off market báyìí. وفك قيودي يا رحيم برحمتك وأعتف علي يا أتوف مجملا. اوكي kale baba Alifa adamallahu ayatahu. gbogbo ọmọ kí ó tó bá wí lẹ́ǹkan sí àlùbáríkà rí ó lékún. adamallahu ayatahu. baba Alifa gbà nílé baba wa Mawlana Sheikh kí ó yẹmi Ajíbọ́lọ́run sọ̀rọ̀ rahimahullah ta'ala dákun jọ ìṣọ̀rẹ́ àbúrò ẹjọ́ máa bẹ pẹ̀lú baba Alifa. amiina. àti gbogbo àwọn tí ń jẹ́ àwọn sọ̀rọ̀ àwọn lápapọ̀. àmín. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ìyá wa ń bẹ láàyè yìí ìyá albarka tí wọ́n bí Sheikh wa al-Mubarak ọlọ́ndọ̀ ìdùnnú náà ni à ń jẹ́ fún màmá ọlọ́mọ fi wá pa wọ́n lẹ́kùn. àmín. má fi ìyá wa náà pa wá lẹ́kùn. àmín. àfáàní ìyá wa bá àbárí mọ́kọ́ wọlé ààyè wọn má jà lápadà sí àwọn. àmín. wọlé anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo wá kí al-mudif al-yawm. masha Allah. fadilatu Sheikh al-Mubarak Kéwúyẹmí Ajíbọ́lọ́run sọ̀rọ̀. adamallahu hayatahu. kíkì yín kìí ṣe ìtaba wílé ni la yóò fi gbà pa kí yín Khalifa. kìí ṣe èyí tá a bá wílé ní la yóò fi gbà pa kí yín. látàná náà láyé tí mo pa ń kí yín. látàná láyé tí mo pa ń kí yín. torí iṣẹ́ àwọn tí wọ́n bí yín ti ń júwe bẹ́yìn fúnra yín ti rí. Allah. kéèyàn tó ní dáìrá báyìí tó sì ń tó bọ̀ látọdún 13 tó bọ̀ níjó ní ni mo rí gbogbo àwọn throwback 10 throw sẹ́rí kìíní yẹn da kan púpọ̀ o ṣé mo ti asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam. torí mo ti wọnú ọ̀rọ̀ lọ́nà nù díẹ̀díẹ̀ àwọn afáàdé ti sọ pé alkalamu biduni salami geiru makbul. mo wá ṣàkíyèsí ibi tí n kò ti sọ̀rọ̀ tí n fi ṣàdúrà nìyẹn kìí ṣe pé kóhùn mi kí n pẹ́ ní jókòó ìgàn tó rálá nìyẹn rẹ̀ ni mo jókòó tì àmọ́ torí ká má bàa babí jẹ́ bọ̀ ń jẹ́ la ṣe fẹ́ yọ síra wọn torí bí n ti dúró yìí náà branch ìjọ mi gangan níjẹ̀ṣà ìní ni Mawlid wa tí kì í bá ṣe bẹ́ẹ̀ ló yẹ ká tún pọ̀ jù báyìí lọ́tà wà bí. àmọ́ mo wá rí gbogbo throwback 10 throw lẹ́nujọ́ mẹ́ta pé àtọ́dún báyìí Mawlid tọdún báyìí Mawlid tọdún báyìí mo wá rí pé àwọn ọdún yẹn náà ó ń yẹ wá sí ni. alhamdulillah. kò sí ohun tó bi èèyàn gbọ́dọ̀ jẹ́ káyé máa mọ̀ pé
má wo aṣọ jìtá wọ̀ lónìí bó ti wọ́n. Amiru Shabab kéèyàn má wo bàtà yìí téèyàn wọ̀ lónìí bó ti tó. Má wo láwà ní ẹwà tá a wé lẹ́nu tó ti fi tiwa hùn àti dààmú rẹ̀ sẹ́yìn kó tó di pé yẹ wá lónìí. Ṣábìbù mbẹ́ntò sí mbẹ́. Wa amudan liman akiramana bi ahamada. Nígbà míì ẹ̀yin náà wòra yín báyìí ẹ̀rọ Ọlọ́run sì tún máa bà yín pé sẹ́mi náà ló ṣe báyìí. Hamudan liman akiramana bi ahamada. Èyí ó kọ́kọ́ wọlé téèyàn ti jáde ilé bàbá àgbà Ajíbọ́lọ́ ń sọ̀rọ̀. Damallahu hayatahu. Látòkè dókè kò sáṣà dànù. Oníkálukú náà ni wọ́n rí ìjà àfa lò táyé sì mọ̀ wọ́n láàfa. Ọlọ́run wá torí pé ó ti ṣe bẹ́ẹ̀ fáwọn ṣáájú kò dí tiyín lọ́wọ́. Wazadahu fadilani alamani awjada. Ọlọ́run bá wa ń ṣe bó ti ń ṣe lénìí tí bàtà ń ṣe déédéé àmójókòó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan nìkan wá sírù náà ni. Sírù wa ń sọ fún mi pé bàbá ṣé kò dáa báyìí. Ẹ wo bá ti jọ jókòó wọn á rí pé kọ́lá aṣọ ń jọra bàtà jọra gbogbo ẹ jọra. Ajá sí pé àjọ ń ṣe mólídì náà ní báwọn. Kò wá sí ohun tó jó bí bẹ́ẹ̀ gbogbo àwa tẹ́ ẹ̀ rí táṣọ ń jọra tí yìí ń jọra lónìí òun náà láti jọ sunkún sẹ́yìn lánàá. Allah. Kò sẹ́ni kankan tó dáa fún lónìí tí ò burú fún rí tẹ́lẹ̀. Kò sẹ́ni tó dáa fún láyé tí ò burú fún rí. Kẹ́nikẹ́ni tóun náà bá ń bọ̀ lẹ́yìn kó má kánjú o. Máa wọ̀ pé Sheikh Al-Mubarak tọ́lọ̀ ń pọ́nlé tó kẹ́ báyìí tọ́lá ti mímọ̀ ti dáwọ́là. Má wo tiwọn nìkan sáré béèrè ìjọ táwọn náà béèrè tọ́lọ́hun ò ṣe ń kọ́. Má sáré jù kọjá àkókò kó tó di pé ń lo ọkọ̀ ńlá ẹ ti lò yìí tó kéré sílẹ̀ yìí tẹ́lẹ̀. Allah. Kó tó di pé ń gbélé yìí ẹ ti gbé yìí tí ò tó yìí tẹ́lẹ̀ kó tó di pé à ń ṣe mólídì nínú èsì àti ṣe nú òrùn tẹ́lẹ̀. Allah. Tó bá wá rí bẹ́ẹ̀ àfi kéèyàn fi ẹ̀mí pé yóò dáa fẹ́mi náà yóò kó máa fi bá yín lò. Bọ́lọ́run ti ṣe yìí abẹ́ kó dákun kó má jò bàjẹ́. Amina. Gbogbo àwa tá a jọ̀dọ̀ ẹ̀rí pé challenge ti jáde fún wa àfi kíkó wa náà mójútó lè rẹ o kó má bàa fi ohun tí òun ṣe tiẹ̀ lọ èmi ò ní bí bẹ́ẹ̀ ṣe ń wí o mo tiẹ̀ lè wí bẹ́ẹ̀ nǹkan kan ò ní ṣe kó má bàa sọ pé a tún ganu gbogbo ọ̀dọ́ láyé kó mójútó la rẹ̀ láti sìn kó máa padà dẹni tí wọ́n máa yọ yìí la rẹ̀ gbogbo ẹni tó sì dáa fún náà kó ṣọ́ra kó mójútó ọ̀rọ̀ inú rẹ̀ kó má bàa sọ ohun tọ́lọ́hun ó fi lóhun ò ṣe tiẹ̀ mọ́. Allah. Baba Al-Mubarak ó ti ń da Ọlọ́run jó máa dá sí. Àmín. Ẹ máa bá ń pé Al-Mubaraku mare o. Ikú gbọ́dọ̀ pa fún wa. Ikú gbọ́dọ̀ pa fún wa. Àrùn gbọ́dọ̀ ṣe fún wa. Al-Mubaraku mare o. Ikú gbọ́dọ̀ pa fún wa. Àjìgbọ́dọ̀ Sọ̀rọ̀ màdé. Ikú gbọ́dọ̀ pa fún wa. ní Ọlọ́run máa dé. Ikú gbọ́dọ̀ pa fún wa. Ikú gbọ́dọ̀ Pa fún wa. Ikú gbọ́dọ̀ pa fún wa. Mubaraku Ikú gbọ́dọ̀ pa fún wa. àtàmọ̀ tí jáde. Ilé fàjírí. Àti báyìí ilé fàjírí. Bó ti dára yìí. Ọjọ́ kó bàjẹ́. Àtàbàtì láì ilé fàjírí. Bó ti dára yìí. Ọjọ́ kó bàjẹ́. Àtàbàtì láì ilé fàjírí. Bó ti dára yìí. Àlòkù mọ́ mi. Àtàbàtì láì ilé fàjírí. Aráyé Ẹ̀fún ọ̀dàgbòmò. Aráyé ẹ̀fún ọ̀dàgbòmò. ààrẹ ní gómìnà Àdìmúlàkù aráyé ẹ̀fún ọ̀dàgbòmò. ààrẹ ní gómìnà Al-Mubaraku. Aráyé ẹ̀fún ọ̀dàgbòmò. Ṣàtìtì jẹ̀mí ní alẹ́. Ìdá òsínbà límà dà. Bàbá dídá ayá dàná. Iná dídá láì. Ẹbí kára mi Káàsì lè kódà Sídìkì wà mọ́ kìsì. Ọ̀bẹ̀lẹ̀ rẹ̀ náà.
kánú máa láyé ibùgbé àmàlẹ́kẹ́ Hùsẹ́yìnì wàsáàrùn mi bàdédé wàtàkùtì kánú máa láyé ìlàwọ̀ ìlàlá láìláà ìlàlá láìláà ìlàlá láìláà ìlàlá. ọlọ́run àbí ọjà kù. Àmín. bàbá kí ó yẹ mí ìdánwò rẹ. Àmín. ọlọ́run ló ṣe báyìí kì í ṣe èèyàn. Ọlọ́run ló ṣe báyìí kì í ṣe èèyàn. àdúrà òbí ló gbé wọn dípò báyìí kì í ṣe èèyàn. àbí ọlọ́run kó jọ kó dákun. àdánwò tí ó dé tá a fi wá jókòó fi dáhùn báyìí ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀. Àmín. bá a ti tọrọ ẹ̀ fún yín pẹ̀lú inú tó dáa má jẹ́ kí wọ́n á jókòó fi dáhùn fáwa náà. Amina. má jẹ́ ṣàìsàn. má Àmín. jẹ́ ṣàárẹ̀. Amina. ọlọ́run ti fún yín lẹ́wà kó dákun kó má gbà. Àmín. ẹ̀rí mo sọ yín àwọn náà wá smile pé wàláì mo fáìn lóòótọ́ ọba tó ti ṣe yín báyìí kójọ kó má yọ ẹwà náà. Àmín. ọlá àwọn tí wọ́n bí Àmín. ó ti ń da fún yín tó ń da fún wa kó máa da sí. Àmín. àwọn tí wọ́n bá yọ́nú sóore wa kó máa da fáwọn náà sí. Àmín. àwọn tí wọ́n bá ń bínú wa wọn ní tó wa. Àmín. subhana rabbika. Rabbil izzati amma yasifun. Assalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Maulana waladun Inyass Ọlọ́run má ṣe jẹ́ kí a rí yín pẹ́. Ọlá la ilaha illallah. Ẹ̀rí ibi tí bàbá náà sọ kalẹ̀ ọ̀rọ̀ sí. Wọ́n ní da'il hirisa sahi la takun mutaganigina. Akramakumullah. Afakumullah. Bàbí tẹ́ ń lọ náà dáadáa. Èyí tí mo kọ́ láàárọ̀ inú. Bí ṣe ń wá náà mo ti ń kọ́. Mo wá bí ilé ìṣẹ́ ti kọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kọ́lẹ̀ ẹ fọpọlọ mi ṣeré. دعني حرص صاحي لا تكن متجنجنا لا تكن متجنجنا